lọ́jọ́ ìbí òní o ìròyà ẹja lọ ká lọ kí èjì rẹ̀. táyé lolú mo bá ròde ọmọ kan ìdè ni mo bá ròde ìrẹsì ṣọjọ́ ìbí wọn lónìí ẹwà ní fèyí ṣàṣemọ ẹgbọ́ tó ti wọ́n náà tún láyà àjọ yẹn kákíyà méjì kéwu ọmọ ọjọ́ bí ìkan lè mí jẹ́ oṣù ìgbà ọdún ọdún kan ni òyìnlá kí mo kí n lónìí dáadáa ọba mo kẹ́ má fèyí ṣàṣemọ ọ̀tẹ̀ kì í ṣe fẹ́ẹ́ gẹ̀ṣẹ́ fẹsẹ̀ méjì bẹ́ sí gálákìsà ẹ̀sálàkìsà ló ní gbà aṣọ àtètè tí onílẹ̀gbàlẹ̀ ẹ̀dùn á máa parí kí rétérété lísí mọ̀ pé ọjọ́ bí ìkan lè ní jẹ́ ìgbà ọdún ọdún kan ní eléjì rẹ o èjì rẹ lọ́lọ́jọ́ ìbí òní o ìròyìn ẹja lọ ká lọ kí èjì rẹ ẹ̀ka gbàdúgbò lọ́la onífọ́ rẹ. lọ́lá jésù kristu ló kẹwàá ní báwọn fọdún lẹ́yìn ìṣàṣemọ́ túbọ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ tún láyé ó ti dájú dọ̀dọ̀. káyé gbọ́ ọjọ́ bí nǹkan lè jẹ́ ìgbà ọdún ọdún kan ní akẹ́yìndé gbẹ̀gbọ́n kí má fi yìí ṣàṣemọ́ o. yẹ́mú yìí délùú bàbá tó bí yìí lọ́mọ ìlọmọ ìgbẹ́rù akẹ́sàn balẹ̀ ọjà ọmọ bá lọ́yọ̀ àyà àjàgbé odò akẹ́sàn abẹ́yọ àkọ́kọ́.